Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù Lísàbí. Mo lérò pé ẹ fẹ́ wo fíìmù Lísàbí tí ó ń bọ̀ lọ́nà báyìí. Fíìmù Lísàbí ó ti wà lọ́nà tí ó ti fẹ́ jáde báyìí torí wípé à ń fi ìgbà àti àkókò yìí a fi ń sọ fún yín wípé fíìmù Lísàbí ó ti fẹ́ jáde o. Àwọn òṣèré jàǹkànjàǹkàn ò ní ó kópa nínú fíìmù yìí. Ẹ sọ fún mi orúkọ àwọn òṣèré tí ẹ bá mọ̀ àti wípé àwa gan á máa fún yín ní orúkọ àwọn òṣèré kọ̀ọ̀kan tí ó jáde nínú fíìmù yìí tí wọ́n kópa nínú fíìmù Lísàbí. Mr Macaroni ó jẹ́ ọ̀kan lára àwọn òṣèré tí ó kópa nínú fíìmù yìí tó ṣe gudugudu méje yàyà mẹ́fà. Ibrahim Chatta náà òun náà ò gbẹ́yìn nínú fíìmù Lísàbí, òun náà kó gudugudu méje ó kó yàyà mẹ́fà nínú fíìmù náà. Ẹ ṣá mọ̀ wípé Film Village rẹ̀ òun náà ni wọ́n ti ṣe fíìmù náà o. Ọdúnládé Adékọlá òun náà wà nínú fíìmù Lísàbí. Mobímpé òun náà ò gbẹ́yìn nínú fíìmù náà. Lateef Adédìméjì òun náà kó gudugudu méje, ó ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú fíìmù Lísàbí náà. Òun náà ò gbẹ́yìn. Ibrahim Yekini Ìtẹ̀lẹ̀ òun náà ò gbẹ́yìn nínú fíìmù náà o. Ẹ má wọ́rì tí fíìmù Lísàbí tí ó bá ti jáde ẹ máa gbádùn fíìmù náà tó jẹ́ wípé àwọn èèyàn wọ́n máa sọ wípé wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú fíìmù yìí torí wípé àwọn òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí gbogbo wọn ló wà nínú fíìmù yìí. Action pọ̀ nínú fíìmù Lísàbí. À ń ṣe ìpolówó fíìmù yìí torí wípé tí fíìmù náà bá jáde tí ẹ bá fẹ́ wò ó tí ẹ kò bá ní Netflix nínú fíìmù yìí nínú fóònù yín a máa ṣe bí ẹ ṣe máa wo fíìmù Lísàbí. Lónìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Kí á tó máa lọ, ẹ tẹ orúkọ òṣèré tí ẹ bá nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Lísàbí, ẹ tẹ orúkọ rẹ̀, ẹ tẹ̀ sí comment section àwọn òṣèré tí ẹ gbádùn fíìmù wọn, ẹ tẹ orúkọ wọn sí inú comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Ire ló gbogbo ojú gbogbo wa máa rí, ó tún dọjọ́ mi.